السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم الغافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفه سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع ذكرى وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب قرية إذ جاء مرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا بلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم ينتهي لنرجمنكم ولا يمسنكم من عذاب عليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاءت من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلون اتبعوا ما لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردن الرحمن بضر لا تغني عن الشفاعة شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنتم بربكم فاسمعون قيل ادخلوا الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لربي وجعلني من المكرمين صدق الله العظيم. ẹ jẹ́ a gbé Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà. ẹ jẹ́ a gbé Ọlọ́run tóbi láti ẹnu bàbá wa àgbà. Karim gbogbo ẹ jẹ́ ká nọ̀rọ̀ sókè. ká kọ́kọ́ ṣe alihamudulilayi lẹ́ẹ̀kan náà. alhamdulilah. ẹ ò dé ládé. alhamdulilayi rabbil alamin. inú mi dùn púpọ̀ ìdùnnú mo bá débi o torí mo sọ fọ́lọ́run pé
kò gbọ́ kọjá àgbo kan kí n tó débí ọlọ́run dẹ̀ gbà ńgbà tí mo wá débí mo tún wá pàdé ìdùnnú ni wọ́n pàdé ńgbà tá a wà lójú ìgbà wọn eléyìí a ò dá nǹkan kan mọ̀ ẹ wá wo ohun tí wọ́n wá kà fún wa nọ́mbà 1 bẹ́ẹ̀ ni pé gbogbo àwa tá a dúró yìí kò sẹ́ni tí ogun ìdílé kò dààmú ẹ̀ ọlọ́run ti bá wa ṣẹ́gun àwọn kan àmọ́ afẹ́kógun náà ó wọlé pátápátá súrà ẹ̀ ní àwọn ọmọ ìwà kà fún wa òun náà ní suratu Yasin wọ́n dẹ̀ ká bisautul jamil pẹ̀lú ohun tó rẹwà nísìnyí báyìí mi ò níní láti náwó fún àwọn àmọ́ wọn ò náwó fún wọn lénìí wẹ́ẹ̀ gbogbo wọn náà tó bá fẹ́ kí ogun ìdílé ẹ̀ kó wọlé láti ní lọ bó bá wù ẹ̀ kó máa ṣe wúnẹ́wúnẹ́ ṣé nísìnyí owó gidi ni kò mú wa o má mú owó kan tí ọlọ́run ò ní gbà má mú wá síbi o àtàfàánú wa àtọmọkéwòn jẹ́ nǹkan kọ́ yanjú tàwọn ọmọ iná gbàgbọ́ ní fún mi tẹ̀sùbà mi àwọn mẹ́rin 500 wọn náà náwó 500 tó wọ́n tún wá ní barakanláwù fíì àfa àwọn dà àfa àwọn ọmọ yìí dà. ẹ wá tẹ́lẹ̀ ká gbé síbẹ̀ yẹn. àfa àwọn náà rè wọ́n ní ya iná ẹ̀ làfa àwọn. gbogbo ẹnìkọ̀ọ̀kan wa káwa náà ká máa mú tiwa bọ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run gbogbo tí ń jẹ́ràn ogun ìdílé ọlọ́mọṣàbá wa ṣẹ́ wọlé kò sẹ́ni tí ò lógun kan àbí mi gbogbo tí ń pa wá lẹ́kún tá a gbé dáyé yìí lónìí ọlọ́run máṣàbá sọ́dẹ̀rín wala la ilaha illallah wala la ilaha illallah wala la hawla wala quwwata wala hawla ولا قوة إلا بالله العلي wala hawla. ولا قوة إلا بالله العلي a máa sọ pé ọlọ́run gbogbo tí mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba ńlá ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́ gbogbo tí mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba ńlá. ìwọ náà gbìyànjú kó o débí. Ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́. pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run gbogbo ẹnìkọ̀ọ̀kan wa àdúrà wọn gbà. gbogbo tí mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba ńlá. Ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́. ìwọ náà gbìyànjú kó sanwó Kùránì títí ẹ náà. tó máa jẹ́ sàlárì Kùránì táwọn ọmọ wa kà fún wa. Ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́. pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run gbogbo àlàdúrà wọn gbà láàyè yìí. mo fẹ́ lọ́dọ̀ àyíká ìkà bàbá wa àgbà nínú kan kalẹ̀. Ọlọ́run ìwọ náà rí kó débí. jọ̀wọ́ wá fi